Jésù tó pòwéyé fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ àti lé fún àwọn perí ó yẹ perí fá máa gbàdúrà ìgbogbogbà fásì máa fùgbàkà rẹ̀wẹ̀sì. Ó sọ perí adájọ́ kan wọnà ìlú kan ìyẹn kò bẹ̀rù Ọlọ́run kò sì pọ́n àwọn ènìyàn iná ìlú kọ̀ṣọ́ náà. Obìnrin púpọ̀ ọ̀bẹ ìyẹn máa wá sọ fún adájọ́ náà gbogbogbò perí gbẹ̀tọ́ mi ọ́ fún alátakò mi, àmọ́ fún ìgbà pípẹ́ adájọ́ náà kọ̀. Ìyọ́ yá sì sọ fún ara perí ọba tẹ̀jí perí ń bẹ̀rù Ọlọ́run ń sì pọ́n àwọn ènìyàn ìtorí pé obìnrin pé wọn ayọ̀ mẹ́nu màá gbẹ̀tọ́ rẹ fún fọmọ́jì pé mọ́ ọ fún ìyọ́ ẹnu rẹ dérí mi rú gbogbogbà. Olúwa Jésù sì ṣàfùkún aṣọ perí ẹgbọ́n ihun yẹ adájọ́ ọlọ́ìṣòdodo náà sọ. Ṣe ní ò perí Ọlọ́run ní gbẹ̀tọ́ àwọn èèyàn fẹ́ rẹ ìyẹn ń ké pé ó sá tòru fún wọn là àti perí ṣé kò ní tètè ṣe ìrànlọ́wọ́ fún wọn. Àmọ́ èmi ń sọ fún yín perí á tètè gbẹ̀tọ́ wọn fún wọn. Àmọ́ ìgbà ọmọnìyàn bá wá ṣáà tó rí ìgbàgbọ́ eré ilẹ̀ ayé. Jésù tó pòwe yé fún àwọn èèyàn dá àwọn ojú perí olódodo làwọn jẹ́ á sì yẹpẹrẹ àwọn yòókù. Ó sọ perí ọkùnrin méjì lọ tẹ́ḿpìlì àti la gbàdúrà, Farisí kan àti agbowó erí kan. Farisí náà wọ́n dúró à ń gbàdúrà yóò kẹ̀rẹ̀ à ń sọ perí Ọlọ́run mo dúpẹ́ ọ̀fẹ́ nítorí perí ìwọ ìpè àwọn ènìyàn yòókù ìyọ́ jẹ́ olè aláìṣòdodo alágbèrè àbí pàápàá ìpè agbowó erí yóò wá ohun yẹn. Ìgbàwẹ̀ méjì náà sẹ̀ à ń san ìdámẹ́wàá gbogbo èrè mi. Àmọ́ agbowó erí náà ó dúró kèrè kọ́tẹ́sọ gbogbo ojú sókè àti lè fún ìbànújẹ́ rẹ̀ hàn ìfọwọ́gbàyà à ń sọ perí Ọlọ́run ṣàìná mi èmi ẹlẹ́ṣẹ̀ mo fún dá ojú perí agbowó erí náà padà ìlọlé rẹ̀ tàrẹ́tàrẹ́ àtọ̀dọ̀ Ọlọ́run. Àmọ́ Farisí náà kò rẹ́rẹ́ gbà nítorí náà ó ní kó níyọ́ bá gbéra ẹ̀ ga làmá rẹ̀ sílẹ̀ ó níyọ́ bá sì rẹ ìra rẹ̀ sílẹ̀ òun náà mọ́ gbéga. Àwọn ènìyàn gbé àwọn ọmọ kékeré wọ̀dọ̀ Jésù pé fó fọwọ́ kàn wọ́n. Àmọ́ ìgbéyàwó ọmọ ẹ̀yìn Jésù rí wọ́n pè wọ́n ṣàkíyèsí. Àmọ́ Jésù pàṣẹ perí fún ogbé wọn wá á sọ perí ẹ jọ̀ fún àwọn ọmọ kékeré wọ̀dọ̀ mi ẹ má dí wọn wọ́ nítorí perí ìjọba àwọn jẹ́ ti àwọn yóò wọ̀ pé àwọn ọmọ kékeré wọn. Ọ̀yìn tọmọ fún dá ojú ó ní kò bá gba ìjọba àwọn ìpè àwọn ọmọ kékeré wọn ò ní wọ náà.